Roro, stinginess of paying a good photographer. Ṣùgbọ́n ẹ wá gbọ́, mo ní ẹ wá gbọ́. Have you heard of Opsi Imagery Studios? Àwọn ilé iṣẹ́ babalá photography and they snap good photos. Woswobi for your naming ceremony, birthday ceremony, wedding or burial ceremony. Contact Opsi Imagery Studios. You can send them a DM at Opsi_imagery or you can locate them near Washington DC. And they are available to travel in any state in the USA. Ẹ wá gbọ́, you can put a call through to them on this number 120-2413-0750. Mo kí gbogbo ẹ̀yin èèyàn, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbà, mo kí oyún inú, mo dẹ̀ kí àṣẹ ẹ̀dí. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí, ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́yin èèyàn bá mi fọkàn bá lọ. Wàláhì kò ń sọ̀rọ̀ ọjà o. Àmọ́ nígbà míì tá a bá wà nílé ayé, tá a bá rí àwọn challenges kọ̀ọ̀kan, ẹ jọ̀ọ́ kí èèyàn bá mi invite brother mi Akeugba Gold, please. Akeugba ẹrú má dúró gbẹ̀kọ́, ẹ bá mi invite wọn. Alájà tó bá wà lórí bí bá mi invite brother mi Akeugba Gold, mo gbàgbé, mo fẹ́ kọ́ wà lórí bí. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, mo kí gbogbo ẹ̀yin ọmọ aládé, mo kí gbogbo ẹ̀yin ọmọ ìjòyè, mo kí ọba, gbogbo ẹ̀yin èèyàn pátá tẹ́ wà ní the whole world tẹ́ ti gbọ́ nípa ọmọ ológo 5G. Ṣó ti yé yín? Gbogbo ọ̀rọ̀ tẹ́ gbọ́ káàkiri, mo dúpẹ́ lọ́wọ́ yín. Kò séwu, kò síjà. Ọ̀rọ̀ tẹ́mi bá wá lénìí, ẹ má rò síbòmí o, ẹni tó bá máa já kó tètè já kúrò. Ọ̀rọ̀ lórí ìlú tèmi, Ọ̀yọ́ Aláàfin, òjò pàṣẹ kẹrẹ ó máa ti bà, ó máa jowú yọkọ lẹ́nu, tọ̀ọ̀tọ̀ níkun àjìfà. Mi nídìí láti kọ́. Ẹ jọ̀ọ́, lákọ̀ọ́kọ́ mo kọ́kọ́ ní èsì fún bàbá kan tó ń gbé ọmọ ẹ̀ ṣépè lórí péjì àwọn èèyàn mi dárúkọ. Ẹ má bọ́ anybody bí o, ẹ jọ̀ọ́. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ dà, ẹ jẹ́ n rí yín. Ẹ má búyàn bí o. Ẹ tó bá dẹ̀ búyàn kò kàn mí. Ṣó mi ẹ ti rí ọ̀rọ̀ tí mo dẹ̀ bá wá, ọ̀rọ̀ mi ó yé mi. Wọ́n ní bàbá kan bọ́ sórí péjì, mi ò gbọ́ torí gbogbo ìtàn sọ èmi ìgbọ́n kankan. So ẹni tó bá gbọ́rọ̀ lọ̀rọ̀ ń dùn. Wọ́n ní bàbá kan bọ́ sórí péjì àwọn nínú àwọn tó ń ṣe blogger ní other side. Ó wá ń ṣépè fún mi. Wọ́n ló ṣépè fún mi, ó sọ pé ọmọ ọba Ṣọ̀run Gáà ni mí. Lákọ̀ọ́kọ́ mi mọ bólúwẹ̀ ṣe tó torí bàbá lèmi náà. Mo ṣúọ̀ péyàn yẹn kò lè bí mi lọ́mọ. Ẹ bá mi pass message kó lè délé. Ọ̀yọ́ lọ̀rọ̀ yín lọ o. Bàbá tó ṣépè fún mi lórí ibẹ̀, tó ṣépè fún ọmọ ẹ̀ àtìyàwó àtìyẹ́ ẹ̀. Bàbá tí ò tí ìrówó tó bá fi jẹun lọ́sẹ̀ yìí tó ń kí èpè fọ́mọ ológo, ó rí pé ó ti ń ba aya rẹ̀ jẹ́. Ó dùn mí gan nítorí pé lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ bọ̀dá mi Akeugba ẹrú má dúró gbẹ̀kọ́, Akeugba Gold. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olórí ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ tó jẹ́ gidi amúra wa. Àwọn tó bá ń fẹnu sọ wọ́n tanra wọn jẹ ni. Ẹ̀yin olórí ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́, ó bẹ̀rẹ̀ látorí Alhaji Wàhálà Kàbírù ọmọ owó, Bọ́láńlé Ògo Olúwa pẹ̀lú àwọn kan nínú ẹgbẹ́. Bí n ṣe dárúkọ èmi ìfẹ́ dárúkọ púpọ̀, mo kàn fẹ́ dárúkọ àwọn ọ̀tọ̀kún ni. Mo kí gbogbo yín. Mo kí ayaba àgbà, ayaba Fúnmiláyọ̀. Mo kí Bọ́láńlé lẹ́ẹ̀kan sí, ìyá mi ìyá ńlá ni. Mo dẹ̀ kí gbogbo àwọn olórí. Mo kí gbogbo àwọn ayaba, mo kí gbogbo àwọn ìyá mi. Mo tún fi àsìkò yìí kí ìyá mi Lékótó. Mo kí wọn dáadáa. Kábíyèsí, kábíyèsí o màmá, kábíyèsí o. Mo kí yín. Ọ̀rọ̀ ti rí báyìí. Àmọ́ oníkálùkù á mọ ibi tí ọ̀rọ̀ wà. Wọ́n ní bàbá kan ní ibi tí mo fi wálé ní gangan rẹ̀ o.
ó pọ̀ gan mo dẹ̀ máa list ẹ̀. Wọ́n ní bàbá kan ní èmi ò ń ṣọmọ Ọ̀yọ́ òun náà ló tún ní ọmọ Basọ̀run Gáà bóyá lòmíì ni. Lákọ̀ọ́kọ́ bàbá mẹ́sẹ̀jì akọ̀yìn lára ọmọ Ọ̀yọ́ Aláàfin lèmi tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ̀ mọ̀ lẹ́ni. Wọn gbé mi wá tó yọ́ lọ́yọ̀ orí mi ibẹ̀ náà fi sọlẹ̀ sí. Ìyá tó bí mi àti bàbá tó bí mi ọmọ Ọ̀yọ́ ni. Lákọ̀ọ́kọ́ ẹ fẹ́ gbọ́ ni ilé à ń popo ilé ó dáadẹ ilé ìyá bàbá mi nìyẹn àwọn ọmọ ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ wá bẹ̀ ilé ó dáadẹ ilé àwọn ìyá bàbá mi nìyẹn lápopo ọmọ àlè lọmọ àpopo tó bá lòun ò mọ̀ mí táàjọ ṣe kékeré ilé ó dáadẹ nílé bàbá tó bí mi lọ́mọ ṣé ń tẹ̀lé mi ọ̀rọ̀ pọ̀ ó kù díẹ̀ ìyá tó bí mi lọ́mọ ọmọ Gbádégẹṣin Bello ẹ̀yin tẹ́ mọ̀ bí táwọn ọmọ Gbádégẹṣin Bello wà Ẹ̀pìn Ládìgbòlù Gbádégẹṣin Amọ̀rawa píjọ ìyá mi wà mẹ́rin tí bá ṣò ẹ̀ ní dáùtì rárá ọmọ Gbádégẹṣin Bello lèmi ní ìyá mi bàbá mi kan ọmọ ọba ni ǹjẹ́ ìmọ̀ye èèyàn tó ti jọba lọ́yọ̀ọ́ bàbá tó lémi ọmọ àlè ọmọ Basọ̀run Gáà ni mí mo tún lè tọ́ mọ́ wọn Basọ̀run mo mọdé ẹbí mi ilé Alápó wàláì mo mọ ibi tí mo tẹ̀ sí mo mọlé ìyá bàbá mi mo tọ́ mọ́ wọn gbà kò yẹ lẹ́rú mo mọyé ìyáláyá mi mo tọ́ mọ́ wọn lápín ni ọmọ ọjà ni mí mo máa ń tá a jọ ṣe kékeré àṣelà wà ń bẹ Ramon àṣelà alájọ gbogbo ilẹ̀ mọ́ Pélé wà ń bẹ Télọ̀ Tùlá Ọ̀yọ́ wà ń bẹ àjọṣe kékeré ni àjọ lògbà ni bàbá tó lémi ọmọ àlè níbí yẹn bàbá tí ògo bá ń jẹ́ ti Ọlọ́run ní wákàtí tó kù díẹ̀ yìí èpè tẹ́ ẹ ṣẹ́ fọmọ yín yẹn wàláhì tàláhì ó ti dàṣẹ èpè tẹ́ ẹ ṣẹ́ fún ọmọ yín yẹn mo fẹ́ káwọn èèyàn rí mi èpè tẹ́ ẹ ṣẹ́ fún ọmọ yín yẹn ó ti di àṣẹ o àṣẹ ti gùn ẹ bá ń ṣàmì ẹ̀yìn èèyàn èpè tẹ́ ẹ ṣẹ́ fún ọmọ yín yẹn ó ti di àṣẹ mo lẹ́bí nípa Àkòyí mo dàgbà síbẹ̀ mo kéré níbẹ̀ mo lẹ́bí lókè Ẹlẹ́tù mo dàgbà síbẹ̀ mo kéré síbẹ̀ àwọn àbúrò mi wà níbẹ̀ gbogbo bí táwọn ọ̀nà dínà mi ti ń wá ni mò ń dárúkọ ẹ wá bọ ẹ lọ́mọ àlè ní mí wọ́n ní bàbá náà àtàfin ló ti wá irọ́ lẹ pa bàbá kò wá látàfin Aláàfin òun ló yàn kankan ṣẹ́ gbogbo ẹ̀yin tẹ̀lé ń ṣe ní ẹnu yín Gbádégún ó ní live show mo wà yìí bàbá ń bá mi sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ bá ní bàbá ò bá mi sọ ẹ lọ wádìí láàfin àmọ́ bàbá èpè tẹ́ ṣẹ́ yẹn okùn tó fi di agilintí náà máa fi di ẹ̀yin náà o nítorí pé èpè yẹn máa bá yín tọmọtọmọ á dẹ̀ wọnú àṣẹ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́mi ò ń ṣe ọmọ ọba lèmi kò yé yín ni yí pé tí èèyàn bá wà ní ilé ayé ní Ọ̀yọ́ Aláàfin kò sọmọ ẹrú lọ́yọ̀ọ́ tí gbogbo wa bá túra tẹ́ bá ń gbọ́ yàrá kóńkó tó gbógun èèyàn ẹni tó bá lọ́mọ ẹrú lòun ẹ yẹ̀ wò bóyá ẹ̀yìn òdì náà ti gbé wá kò sí ọmọ ẹrú lọ́yọ̀ọ́ Aláàfin wọ́n lémi ò ń ṣe ọmọ ọba wọ́n ní bàbá òràn mi ń ṣe ọ̀rọ̀ ìní ìkọ́ ṣóòṣì pọ̀ tá a máa ṣe àmọ́ bàbá tèmi Adéyẹmí bàbá ò bínú sẹ́mi o bàbá ò dẹ̀ bá mi jà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ kọ́mẹ̀ntì lórí péjì bí tẹ bá ti kọ́mẹ̀ntì mo ti ní mi ní dárúkọ ẹnìkankan bọ́ gbogbo bí kíbi tẹ́ ẹ ti bú mi mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo bí kíbi tẹ́ ti ṣépè fún àwọn ọ̀nà dínà ya yín èpè yẹn máa padà síbẹ̀ lọ́lá àjẹkẹ́ alùkìámọ̀ lọ́lá Ọlọ́run lọ́lá Kaaba lọ́lá Bẹ́tì Latif gbogbo èpè tẹ́ ṣẹ́ fún mi yẹn àrọ́mọdọ́mọ oníkálukú gbogbo ẹ̀yin tẹ́ lọ ṣépè lórí péjì ó máa padà sọ́dọ̀ yín ó dẹ̀ ti dàṣẹ gbogbo èpè tẹ́ ṣẹ́ fún mi yẹn
àrọ́mọdọ́mọ yín ó ti di àṣẹ ẹ bá mi pín kí bàbá yẹn lè mọ̀ lórí show tó ti comment mi ìfẹ́ fún anybody ní fame ó dàbí pé bí ṣe ń dárúkọ ẹ̀ wọ́n lókìkí sí i olókìkí 5G lọ́mọ o ìràwọ̀ tó tàn ni tí kò lè wọlé láyé èpè tí wàá ṣe yẹn ẹ bá mi dá padà fún bàbá yìí gbogbo yín ẹ bá mi bù lépè èpè tí bàbá yẹn ṣe ó ti dàṣẹ ilé àwọn ẹ̀ ló ń lọ torí ó ń parọ́ ó tún parọ́ pé nìkan náà àwọn ìjòyè aláàfin ò wọlé Ọ̀yọ́mèsì ò wọlé débẹ̀ ẹ dá padà ẹ má parọ́ ẹ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ wọn lọ́ máa lèrè mi èmi ojúlówó ọmọ ọkọ tí wọ́n bí sọ́yọ́ tí mo dàgbà sọ́yọ́ ìyálà ìyá mi ọmọ ọba ni bàbá ńlá kù mi ọmọ ọba ni kò yé yín ni wọ́n wá lé mi ń kílèmù èmi ṣé ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ torí mi ìfẹ́ tẹ́ rárá níbí ààrẹ Almaroof Yekini lẹ rí ń bẹ̀ náà so kí ni pọ́blẹ́mù yín ààrẹ Almaroof Yekini lẹ rí níbẹ̀ ẹ wá kó jọ kó má pè mí mọ́ ẹ jọ àmọ́ ṣó ẹni tó pè mí ẹ kó stop kó má pè mí mọ́ wọ́n ní mi ń sọ ọmọ ọba gbogbo ọmọ Ọ̀yọ́ lọmọ ọba o gbogbo ẹni tó bá bí lọ́yọ̀ Aláàfin ọmọ ọba ni nítorí pé Ọ̀yọ́ ẹyọ kan ni ọlọ́mọ àlè ni mí ṣé wàá fi ìyá àti bàbá mi hàn mí ṣé mi ìmọ̀ ẹbí mi ni ọmọ akílẹ̀ mi èmi ò ń ṣojo o àbí èèyàn kan lérò pé ó lè lé mi kó lórí Facebook tí mo ti wà láti 2009 níjọ́ tí mo ti wá bí ọ̀rọ̀ bàbá ni ọ̀rọ̀ Ọ̀yọ́ ni mo máa ń sọ mi ń dá sọ olúìlú ẹni tó bá rí bàbá fín màá sọ mi ń dárúkọ ọlẹ́mi ò ń ṣe ọmọọba mo ti yan yẹn kò ó ṣe gbogbo ẹni tálàáfin bá fọ kóòdì bí nìkan lọmọọba gbogbo ọmọ tó wà lọ́yọ̀ Aláàfin bàbá ló bí wọn sẹ́yìn mọyì ọba tó ti jẹ lọ́yọ̀ ni ṣèbọ́yọ̀ yìí náà ni mo kí ẹ kábíyèsí o ikú táàtì ọkùnrin ogun ikú bàbá yèyé igbákejì èkejì òrìṣà ọba Ayídéyẹmí Lámídì Aláàfin ò ṣe é rí fìn Aláàfin ò mà ṣe é rí fìn wàláì kò ṣe é rí fìn o gbogbo arọ́ba fín ẹ dákun tó rọlọ ẹ jẹ́ ká dá ọwọ́ kíní dúró Aláàfin ò ṣe é rí fìn èmi ò ní láti ka kọ́mẹ́ǹtì o àmọ́ gbogbo ẹni tó bá ṣépè fẹ́mi bí ṣe dúró yìí èpè yẹn lé wọn ló ń lọ anybody tó bá ṣépè fún mi nítorí mo jà lórí ìlú mi ni mo dẹ̀ jà lórí bàbá mi ni kódà tí bá kun àbùkù ń bẹ ó bá mi lára mu bíyàwó bàbá bá bú mi ó bá mi lára mu ọmọ náà mo tún fi sọra ni tíyàwó bàbá mi bá bú mi ó bá mi lára mu bọ́mọ bàbá mi bá bú mi ó bá mi lára mu àwọn tó ní mo bú sísítà mi Ṣadé mo tọrọ àforíjì ní live má bínú ọmọ ọba ni wá àmọ́ ẹ má jẹ́ ká máa ṣojo ẹ bá mi pè é pé mo kí Ṣadé ìrọ̀rùn tí mo sọ sí live tí mo ti sọ live náà ni mi ì ṣe lẹ́yìn tọ́ba ní ó tún wọn láṣọ ń ta ó wá fi ń bò wọ́n lẹ́yìn mi ìbò lẹ́yìn o Ṣadé arẹwà má bínú ìyá mi wọ́n fẹ́ dà wá rú ni wọ́n ò fẹ́ kọ̀yọ́ tòrò ìyẹn lọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ẹ̀yin ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin tẹ́ ẹ wà l'Amẹ́ríkà wọ́n lẹ́yìn náà ṣépè fún bàbá ńlá yín èpè yẹn máa mú yín màá ṣàlàyé kọ̀ọ̀kan fáwọn èèyàn tí ò yé yín lẹ́nìí ọmọ Ìsìlá gẹ́mi wọ̀rà màá ṣàlàyé kọ̀ọ̀kan tí ò yé yín lẹ́nìí mi ní dárúkọ gbogbo ẹni tẹ́ ẹ pè wọ́n jíṣẹ́ o olúwa mi ẹ̀rọ gbogbo àwọn tẹ́ pè ní Maryland wọ́n jíṣẹ́ gbogbo èpè tẹ́lẹ̀ ń ṣẹ́ lórí péjì káàkiri wọ́n jíṣẹ́ ṣé wá rí gbogbo ọmọ ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ tó wà l'Amẹ́ríkà kò sí àwọn ti Nàìjà o tó wà l'Amẹ́ríkà tó lọ ń ṣépè yẹn èpè yẹn máa jẹ́ tọmọ yín á jẹ́ ti ìyá yín á jẹ́ ti bàbá yín tí ò bá ti kú á jẹ́ tàrọmọdọ́mọ yín á jẹ́ tọkọ ẹ á jẹ́ ti ìyàwó ẹ gbogbo yín ni mo dákẹ́ ni ṣé mo pé mi ò lójú tì àmọ́ mo ti pa ilé ẹ̀ toríjọ́ ti bá máa wá bí máa tún pẹ́rẹpẹ̀rẹ ọ̀rọ̀ lẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ mi ṣe ń ṣe bẹ́ẹ̀ mi ṣe ń dẹgbẹ́rú ẹjọ́ torí Ọlọ́run ṣé ẹ̀yin ti gbọ́ níbi tó ti ń yọ ẹni tó dẹ́gbẹ́ lẹ̀ torí mo fẹ́ káwọn èèyàn mọ̀ tọ̀rọ̀ ṣé ẹ ti gbọ́ níbi tó ti yọ ẹni tó dẹ́gbẹ́ lẹ̀ wọ́n ní mi ìtọ́ mọ́ bàbá báwo ni ẹ ṣe kọ̀ yálà yà wọn àmọ́ mi ìtọ́ mọ́ bàbá
nínú pòsíṣàn nínú ọlá ńlá tálà àfi fún mi nínú wọn fi dé ààfin o bàbá yín lè mọ̀ wọ́n rí ìyá yín lè mọ̀ wọ́n rí bọ́ ẹ̀ tó bẹ́ẹ̀ bọ́ ọlá pòsíṣàn pé bàbá fẹ́ràn mi nítorí ètò tí mo gbé dání ó ní lẹ́fẹ̀ẹ́ dé ààfin ẹ̀yin tẹ́ dé ààfin tẹ́ ya fọ́tò pẹ̀lú bàbá ẹ̀ mọ̀ra yín láti ìlú yìí o nínú pòsíṣàn nínú ọlá ńlá Ààrẹ Almaroof gbogbo ẹnu mo fi sọ tó bá jẹ́ mo parọ́ mọ́ yín ẹ ṣépè tí ìyá yín bá rí Aláàfin rí ẹ ṣépè yìí tí bàbá yín bá rí Aláàfin rí ẹ ṣépè ẹ wá lọ sórí page ẹ wá ń ṣépè fẹ́mi gbogbo ẹni mo rí ọmọ aborídè pè ní wọn tó fẹ́ràn mi pè mí ó ṣàlàyé fún mi ṣé wàá rẹ̀ yẹn ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ tẹ́ wàá lu òyìnbó ẹ jẹ́ ṣàlàyé kan kékeré máa mú kékeré mú kí lè yanjú ẹ̀ kí lè kúrò lórí page yìí wọ́n ní èmi ṣe ń tó wù mí nínú ẹgbẹ́ ẹ̀yin tẹ́ ńgbà tí èèyàn dénú ẹgbẹ́ ẹ̀yin ẹ̀yẹ gbọ́ mi o èmi ni founder ẹgbẹ́ èmi mo ra ticket $1,450 ní 2016 mo lọ bá kábíyèsí kú bàbá yèyé bàbá wa bí ní 15 gbogbo ẹ̀yọ́ lórí burúkú ẹ̀ táàgì mọ́tò mi wà níta Ọ̀yọ́mèsì mo ti kọ́ sí láti 2014 ni mo ti lu Ọ̀yọ́mèsì tí bá ti ń lo mọ́tò mo ń jèjì Ọ̀yọ́mèsì ló wà ń bẹ̀ gbogbo ẹni tó bá rí mi ta Ọ̀yọ́mèsì ni wọ́n ní mi ìtọ́mọ́ Aláàfin ẹ̀yin lẹ mọ̀ wàhálà tí ń nìyẹn nígbà tí mo wá dé ẹgbẹ́ lẹ̀ fúnra mi tí mo gbà yọ̀ǹda tí mo ra tíkẹ́ẹ̀tì tí wèrè kan wá dé ní òkú oṣù mẹ́ta tá fẹ́ ṣe second year anniversary ó wá fẹ́ gba ẹgbẹ́ mọ́ mi lọ́wọ́ ẹ̀yin èèyàn ta ló lè gbàrú ẹ̀ òdodo lẹ́ ń gbọ́ lẹ́nu mi o tí n bá parọ́ kí lẹ́ mú mi gbogbo àwọn àǹtí tó fẹ́ràn mi wọ́n kọ ẹ̀yìn mi sí wọn ṣé mi líìfù ni gbogbo àwọn bọ̀dá tó fẹ́ràn mi wọ́n kọ ẹ̀yìn mi sí wọn ṣé mi líìfù ni nìkan nínú olórí wa Alhaji Alala ó tún pe ọmọkùnrin yìí ó tún fọ́ọ̀bù fún Alala wípé àwọn nígbèrágá lé àwọn ìyálà yẹ ẹ̀ta ló ń bọ́ tó bá dójú ẹ̀ máa dárúkọ ẹ̀ mo dẹ̀ ti ń gbọ́ ìyálà yẹ ẹ̀ta ló ń bọ́ só lè bọ́ mi ni ó dẹ̀ jù mí lọ àmọ́ mo forúkọ ẹ̀ bọ́ ẹ́ láṣìírí nítorí pé èmi ò sọ máa lè Ọ̀yọ́ ni o tó bá yẹ pé mo jọ́ máa lè ní máa dárúkọ ẹ̀ bí àmọ́ ìjọ́ tẹ bá ṣe wèrè àwa gbé tọ̀yọ́ yẹn kúrò àwa ti tọmọ gbòòrò bọ̀ ẹni ṣoríire kẹ́nìbọ̀dì bá bu ẹnìbọ̀dì bí ẹjọ́ tó alájà má dẹ̀ ta sí ọ̀rọ̀ yìí fi ẹnìbọ̀dì tó bá fẹ́ sọ̀rọ̀ lẹ̀ tó bá dé máa yanjú ẹ̀ fúnra mi ẹ wá ọ̀rọ̀ tí mo bá wá bí ọ̀tọ̀ mi ní ọ̀rọ̀ ìlú mi ní sọ ẹnìbọ̀dì ò lè ní kí n má sọ̀rọ̀ báwo lèèyàn ṣe máa dé ẹgbẹ́lẹ̀ tó máa jẹ́ founder tí wọ́n kan máa dé ní oṣù mẹ́ta tá fẹ́ ṣe anniversary ó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ oníkan yọ èmi olórí kúrò nínú ẹgbẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan tó wù yín kí ló fa wàhálà ara trash can mo ní kó jẹ́ kára trash can ńlá lọ́yọ̀ọ́ ká pín àkáǹtì wà lọ́wọ́ mi owó tá a gbà gbogbo ilẹ̀ ẹ̀rọ tí mo gbà obìnrin kan ló kọ́kọ́ bẹ̀rẹ̀ wàhálà yẹn tó fẹ́ tu ẹgbẹ́ òrẹ́gbẹ́ yìí tù náà alájà wọ́n forúkọ ẹ̀bù ẹ̀ láti tó bá ti gbọ́ wàá rí òòrí ẹgbẹ́ yìí tù náà òrẹ́gbẹ́ yìí tú èmi ò dẹ́ sonírànù ọkùnrin òòrí tù náà àbó orí tú ìwọ ló kọ́ bẹ̀rẹ̀ wàhálà awara trash can nínú ẹgbẹ́ tí mo dálẹ̀ tí mo jẹ́ pé mo ná more than 500,000 Bọ́ládé Ògolúwa wà bí mi ì tún ní dárúkọ àwọn yòókù tó ti bá dárúkọ máa fún wọn lórúkọ àwọn mẹ́rin la bẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí ẹgbẹ̀yìn bẹ́ẹ̀ bọ́ jẹ́ ẹlọ́jọ́ ni àwọn tí mo mú yín mọ̀ gbogbo yín yóò mọ́ra yín rí náà wọ́n wá Almaroof mọ́ra yín rí ẹ lè ti mọ́ra tẹ́lẹ̀ bọ̀ èmi ni mo kọ̀nẹ́ẹ̀tì gbogbo yín nílùú òyìnbó ẹ wá kọ̀nẹ́ẹ̀tì báwọn aráàlú òyìnbó tán ẹ wá gbẹ̀yìn bẹ́ẹ̀ bọ́ jẹ́ ẹ wá kọ̀yìn sí mi àwọn tèmi mú ní Ọ̀yọ́ ó ní ṣẹ̀kẹ̀rẹ̀ ó wà lára kọta gbójúlé ní Ọ̀yọ́ every 2 weeks ó ṣe meeting mo fi 15,000 20,000 ránṣẹ́ sí kan nínú ọkùnrin mi ní dárúkọ ẹ̀ torí mi pọ́nlé mi ò sọ máa lè gbogbo nǹkan tó kọ ni mo rí àwọn méjì lọkùnrin náà tó ń gba kinní yìí ẹ̀dẹ̀ ń gbà ẹni tó jẹ́ woman leader wa nìkan tí mo lè dárúkọ Ògolúwa máa jẹ́ ó mọ nǹkan kan ẹ̀yin yìí lẹ jèrè ẹgbẹ́ ẹ̀yin náà dẹ̀ tó wà lọ ń bà mí jẹ́ ẹ wá lọ ẹ tẹ̀lé ọ̀rọ̀
ẹ wá tẹ̀lé ọ̀rọ̀ ẹnu wọn ọ̀rọ̀ tí ò wọ́ tiẹ̀ báwo lèèyàn ṣe máa wà tẹ́ máa ní kó fi ẹgbẹ́ lẹ̀ nítorí pé ipò founder president tí mo jẹ́ ó ti wọ́ lójú níjọ́ tá à ń ṣe anniversary mo ní picture ẹ̀ ń bì níjọ́ tá à ń ṣe anniversary ó wọ́ lójú ó wò mí báyìí pé ṣé kí ni lè ṣẹlẹ̀ ẹjọ́ tó rọ lọ́hùn ẹ ti wà nílùú òyìnbó more than 30 years ìmí 35 years èmi bá ìlú yìí ni ẹ ṣe ẹgbẹ́ yìí àmọ́ bàtà rẹ wá ṣe ẹgbẹ́ wa dùn mọ́ iṣẹ́ ṣe rò pé NAFSAT lélẹ̀ ni ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ ni bàbá NAFSAT tó gbà fún yín bàbá yẹn gbà fún yín ni èmi ò lè gbárù ẹ̀ mi ò lè gbárù ẹ̀ so nǹkan tó máa clear nìyẹn ẹ wá ń pè wọ́n Maryland ń bì ẹ ń pè wọ́n ní other side ń bì pé èmi kan mo dẹgbẹ́rú èmi mo dẹgbẹ́ mi èmi ni mo ní gbogbo ẹni tí ò bá èmi ni mo ní ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin mo ná owó mi síbẹ̀ mo ná ra tí ìbá náwó kí n má ṣoríire àṣẹ́rẹ̀ ti gún nítorí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè fún mi mo dúró fún yín èpè yẹn orí yín ló máa lọ àrọ́mọdọ́mọ yín orí yín ló máa lọ nítorí pé mo gbìjà ìlú mi mo gbìjà bàbá mi kò lè dùn mí fún yín nítorí àwa mojúlówó ọmọ Ọ̀yọ́ kò dẹ̀ sí ìkọ́dá nìkan kọ́ lè ṣe ẹnìkan ò lè lé mi lu bàbá mi gbogbo ìtọ́sọ Aláàfin ò bá wọn sọ̀rọ̀ o wọ́n wá tún parọ́ mọ́ Aláàfin ẹ má parọ́ mọ́ bàbá oníbàbá bàbá kàwé oníbàbá yẹn pé bí ó máa sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ikú ó máa sọ̀rọ̀ á tún mú ẹ̀rí sí bàbá ni mo fi jọ gbogbo ọ̀rọ̀ èmi náà máa ń kọ́lẹ̀ kí n má ṣe mistake ni bàbá ni mo fi jọ gbogbo nǹkan tọ́mọ Ọ̀yọ́ bá ṣe ẹ̀rí wà ń bẹ̀ kí ló wá dé tó yẹ pé àwọn tàwa já wa ara wa ẹ wá fẹ́ ba ẹgbẹ́ jẹ́ lẹ́yìn tẹ́ ti bẹ ẹgbẹ́ díẹ̀ jẹ́ ẹ láwọn kan kúrò l'Amẹ́ríkà ọkọ̀ sì wà pẹ̀lú wa náà ojú tì yín gbogbo ẹ̀yin sista tẹ́ lọ ọ̀ọ́bì yín gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n tẹ́ lọ ọ̀ọ́bì yín àǹtí tó fẹ́ràn mi dénúdénú wọ́n make sure pé wọ́n drag àǹtí yẹn kúrò nínú ẹgbẹ́ mi ní dárúkọ àǹtí yẹn bọ̀tà tó mọ̀ àǹtí mi kan ṣoṣo náà ni àjọ wà l'Amẹ́ríkà àǹtí mi kan ṣoṣo kejì àná wà bọ̀tọ̀ wà Nàìjíríà mi ní dárúkọ wọn wọ́n make sure pé wọ́n dájálẹ̀ débi pé àǹtí yóò ti wá fẹ́ gbọ́rọ̀ mi mọ́ olóore mi dẹ̀ ni gbogbo ẹnu mo fi sọ kò sí tó ṣoore fún mi nínú wọn kò ṣòwò nìkan lóore òre pọ̀ o àti ẹ̀ ṣoore fún mi tí mo dẹ̀ mọ̀ kí ló wá dé tó yẹ pé ẹ wá ń bọ̀ tẹ wá ń ṣépè fún mi èmi ò sọmọ èpè mi ò sọmọ èpè ìlú bàbá mi ni mo fẹ́ nínú yín ọmọ Ọ̀yọ́ mélòó ló jáde ló ṣe nǹkan tẹ́mi ṣé mo ò níṣẹ́ ni àwítọ́ ọkàn sọ̀kan gbogbo ẹ̀yin ará Maryland àti DC our market ọlọ́wà jẹ́ kọjá yín máa ta o àmọ́ gbogbo ẹni tó bá ti ṣe nǹkan tí ò dáa tó ń ṣe nǹkan tí ò dáa tẹ́ ẹ ń sọ̀rọ̀ ààrẹ láì jẹ́ pé mo jẹ yín lówó wọ́n ní kan tún sọ̀rọ̀ mọ́tò bàbá lápò ẹ̀ ṣe mo jẹ ẹ́ lówó ta ni mo jẹ lówó ẹ ti bá jẹ lówó kó bọ́ sórí péjì kó sọ ẹ lọ fún wọn information kó tún tẹ̀ sáyé ọmọ ológo 5G ẹ tún gbé àwọn mi tì sí ni yìí tó ṣe níjẹta ṣe ni ẹmọ kọ́ tó ti túbọ̀ sọ́wọ́ mi ẹ tún máa sọ lọ ẹjọ́ tó lọ mo fẹ́ wọ̀nù ẹ̀yìn èèyàn kò sọ̀rọ̀ ẹ mọ́ o kò dẹ̀ sí ẹbí ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra ṣe ibi tí ilé ayé wà sí i kódà tó bá rìkọ́dù kankan tó sẹ́ǹdì ẹ̀ séyàn wọ́n á sẹ́ǹdì ẹ̀ sẹ́ni tó lérò pé ó máa gbọ́ wọ́n á di pé wọ́n á sọ ẹ́ dèèyàn burúkú ọ̀rọ̀ tí wọ́n àtẹ̀yàn kọjọ sọ láàrin ara yín wọ́n á tún lọ gbé sọ fẹ́ lòmíì wọ́n á sọ ẹ́ dèèyàn burúkú pé kí ló ń ṣe máa yẹn ẹjọ́ tó lọ lọ́hùn iṣẹ́ tí mò ń ṣe mi ì ní anybody lára tó ti yé mi ì nígbà phone call mi ì fẹ́ phone call tẹ́ fi da program mi rú last time rere the only person tó lè pè sórí bíi Akeugba Gold ni only person tó lè pè bíi Akeugba Gold ni excuse me. kí ló wá dé tí ó yẹ pé ẹ wá dúró ẹ jẹ́ kí n tún repeat ẹ̀ fún ará Maryland àti DC àti wherever gbogbo the whole world tí ẹ̀yin ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ bá wà ẹ ṣọ́ra yín níjọ́ tẹ́ ẹ bá tún pè tẹ́ bá láṣìírí mi ẹ gbé síta èmi ò ń bò ẹ gbé àṣírí mi ẹ gbé fáwọn tẹ́ fẹ́ fún kọ́pìlì ẹ̀ síta káwá jọ list orúkọ ara wa
ìwọ́de ẹ wá lọ kọ́mẹ́ǹtì ẹ ń ṣe inú ẹ sínú ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ mọ̀ náà olórí burúkú ẹ báyẹ kan gba yín o ẹ sínú ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ ẹ dénú ẹgbẹ́ rò pé dìdìrín sẹ́mi jọ dìdìrín ni ìdíjẹ́rí ọmọ ìgboro tó di kọ́ mo ṣègboro lọ́yọ̀ọ́ mo ṣègboro lẹ́kọ̀ọ́ mi ìdẹ́ kọjá yé mi tó ti yé èwo wá ní kẹ́ máa lọ sọ wípé kíní kan báwo ló máa fẹ́ gbẹgbẹ́ lọ́wọ́ mi ṣèbó lórí tó fẹ́ ṣe ṣèbó ti fún ẹ gbogbo àwọn àǹtí alábòsí ẹ jẹ́ rọra ẹ̀yin àǹtí alábòsí ẹ rọra ọkọ̀ dá o ilẹ̀ ń yọ ẹran ti pẹ́ bímọ o ẹran ti pẹ́ nírú ààrẹ lábúrò ẹran ti pẹ́ nírú ààrẹ lábúrò ẹ wá lọ sọ̀sọ́kùsọ ẹ lọ sórí péjì àwọn onípéjì ẹ wá lọ ń borúkọ mi jẹ́ nítorí pé ẹ rí pé wọ́n yí ọ̀rọ̀ mọ́ mi lọ́wọ́ anyway bọ́ọ̀lù ṣe ló máa rí nìyẹn ẹ ṣọ́ra o èmi ò bá bàbá mi jà o mi ì bá kú àbáyèyé jà o mi ì bẹ́ẹ̀ nìkan kọjà but mo dúpẹ́ wípé Ọlọ́run ó fi ojú ọ̀rọ̀ ó fi hàn I remain my humble self Ààrẹ Almaroof ọmọ ológo 5G ọmọ ológo 5G ẹni fi ṣe kọ́ 5 ẹ lọ́ọ̀fù mi ẹ̀yin èèyàn mi tẹ́ bá lọ́ọ̀fù mi ẹ̀yin tẹ́ bá dẹ̀ lọ́ọ̀fù mi náà wẹ́ẹ́ ó wà òkè so ọ̀rọ̀ tí mo sọ tí mo rìpíìtì bàbá tó fún mi lépè èpè padà sórí ọmọ ẹ tó rán lépè tó ṣe mi ò tiẹ̀ ń gbọ́ bẹ́ẹ̀ blọọgì mi ti sàrè mi ò rí ẹ ti ewo mo sùn mọ́ ọrùn ni ìyàwó mi tún ro iyán mo tún jẹun pẹ̀lú àbá ọbẹ̀ ẹlẹ́mìí méje èmi ọmọ ajílà lẹ́ṣọ́ ọmọ ọjọ́ fún gbogbo dára bí egbin ìdóbògún ni mi ọmọ àfìbọn ṣọ̀pá wọn ṣe rí ọmọ yóò ń ṣọ̀lẹ̀ ọmọ yóò ń ṣojo ọmọ yóò ń ṣojo a ní ẹnu láti sọ̀rọ̀ àdẹ́ngbà wa náà lágídí so nígbà tí irú yín wá wá tẹnupẹ́ lè dẹ́rùbè mi wọ́n náà ní èmi ò gbọ́dọ̀ dọ́yọ̀ bàbá ńlá kú ẹ tó bá tó bẹ́ẹ̀ kó máa bọ̀ tí bá ti lọ sọ́yọ̀ kan mú mi dání wọ́n ní mi lè dọ́ nílùú bàbá mi ó wá jẹ́ pé ìtẹ́ wá jẹ́ ọmọ Ọ̀yọ́ ẹ̀yin lẹ́tọ́ wá lọ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ kọ́ ọmọ àlè Ọ̀yọ́ làwọn yẹn o wọ́n láwọn nú ẹgbẹ́ báwo ni ààrẹ ṣe máa dẹ́gbẹ́ lẹ̀ tí wọ́n kọ́ dé lóṣù mẹ́ta tá a máa ṣe anniversary olóòfẹ́ ṣe olórí nọ́mbà mi jà sí o mi ìrẹ́ gbà fún wọn báwo mo ṣe máa gbà fún ọkọ̀ máa dé lójijì wà ló fẹ́ ṣe olórí ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ èmi tẹ́mi fi owó mi tí mo fi $1,450 tí mo fi ra tíkẹ́ẹ̀tì lọ bá bàbá yèyé mo lọ gba ìyọ̀dá ìgbà tí bàbá débì mo rántí pẹ̀lú Akeem Adéyẹmí skimẹ̀ SOJ àtẹ̀gbọ́n Akeem lọ́jọ́ wá lọ́dún náà lọ ní 2015 this same car ni mo fi lọ gbé wọn Dodge Charger mi Ọ̀yọ́ Mèsì ló wà lára ẹ̀ ó ní mo lọ fi gbé bàbá níjọ́ náà ìgbà tí mo gbé bàbá dé lẹ́yìn ìgbà yẹn ta wà lóòótẹ́ pẹ̀lú ìyàwó mi ayaba Àjọkẹ́ orí akọ́kè ìyàwó alálùbáríkà ni ẹ fi tọrọ o ìyàwó alálùbáríkà ni o kò sí nǹkan dáradá lè ṣe o kò sẹ́ni tó lè wà ní èmi àti ìyàwó mi o kò tí ì gbó tí mo ti fẹ́ kò ì gbó rárá mi ní láti máa sọ fún ẹ tó bá gbọ́ Yorùbá kò gbó rárá ni mo fẹ́ this is 28 years tí mo ti fẹ́ ìyàwó mi bọ̀ 28 good years kò ì gbó ẹ bá kí ọmọbìnrin yẹn alálùbáríkà ni ẹlòmí lè má láìkẹ́ ọ àsàmàfù mo wá lọ gbé kàbá mo lọ gbé Aláàfin ìgbà tá a sọ̀rọ̀ ìjọ kejì ìjọ mẹ́rin ni bàbá lò mo ní bàbá mo ní kábíyèsí o bàbá kí mi mo tún ní kábíyèsí o bàbá kí mi mo tún ní kábíyèsí o bàbá kí mi bàbá ní ààrẹ kí ló fẹ́ mo ní bàbá mo fẹ́ gba ìyọ̀dá ni mo fẹ́ kó gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ papọ̀ mo ní mo fẹ́ kó wa papọ̀ lágbàáyé mo fẹ́ ká máa ṣe ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ so àwa náà lè dúró a lè máa ṣe nǹkan tó ń pè ní àtìbàdé níjọ́ kejì Iléyá ìyẹn mo fi sẹ́yìn ni bò pé ká kọ́kọ́ kóra wa jọ gbogbo ọmọ Ọ̀yọ́ bàbá ní ààrẹ ọ̀rọ̀ ńlá ló sọ bàbá pè nìkan fún mi bàbá ní èmi ò dẹ̀ ń gbà ọ bàbá ní àwọn òun gbà nítorí pé àwọn ò fẹ́ káwọn ọmọ yìí kọ́ máa lọ ṣe nǹkan tí ò dáa kọ́ máa lọ dá wàhálà lẹ̀ àwọn ẹgbẹ́ oríṣiríṣi wà tó ń jà àfẹ́rẹ́ ẹ̀kú mo ní bàbá kò ní rí bẹ́ẹ̀ àwọn ọmọ yín nílùú òyìnbó ni kábíyèsí ni ààrẹ tó o bá fẹ́ ṣe ó wálé o mo pé ó dẹ̀ dùn mọ́ mi bàbá ni mo gbọ́dọ̀ wá sọ́yọ́ orí live show rèé ẹni tẹ́ bá jọ ọmọ bàbá ẹ sẹ́ǹdì ẹ̀ Akeem wà ń bẹ o
SOJ òkú o ó wà ń bẹ o Sọjí ó wà ń bẹ o bàbá ní wàá wá sọ́yọ́ that is 2015 ìgbà tó di 2016 mo gbéra mo ra ticket $1,450 kò easy na owó mi ni na ṣé mo gbó lọ́wọ́ yálàyà nobody láti fi lọ ni ṣẹ́gbẹ́ kọ́kọ́ dáwó fún mi ni mo dẹ̀ débẹ̀ mo dẹ̀ lọ mo dẹ̀ pe àwọn mẹ́rin Alhaji wa lala ọlọ́jọ́ da fún ẹ ọlọ́jọ́ yẹ mo pe Bọ́láńlé Ògolúwa ọlọ́jọ́ yẹ akọni obìnrin ni mo dẹ̀ pe àwọn méjì tí mi ní dárúkọ wọn wọ́n dẹ̀ ṣe tó da mi ní parọ́ mi ní bò wọ́n mi ní parọ́ gbàtà abẹ̀rẹ̀ dáadáa gbogbo kí ni dẹ̀ ń lọ smoothly ó dẹ̀ ń lọ smoothly ó dẹ̀ ń lọ smoothly títí mo bẹ̀rẹ̀ sí ní mú àwọn èèyàn lórí Facebook gbogbo ọmọ Ọ̀yọ́ tí bá ti rí bí ṣe náà gán wọn nìyẹn ẹni ọmọ Ọ̀yọ́ tí bá ti rí báyìí mo kàn náà gán wọn ni kò sí ní mo kàn náà gán wọn ẹjọ́ ní ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ ẹjọ́ ní ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ ẹjọ́ ní títí tá fi pọ̀ bí kí ni ìṣẹ̀rànjú máa wèrè kan nìyẹn o nọ́bà láwọn máa gbà rẹ lọ́wọ́ ẹni tó ṣe olórí ẹjọ́ ṣe gbọ́rú ẹ̀ rí ṣe gbọ́rú ẹ̀ rí ẹgbẹ́ tó yẹ pé mi mo dálẹ̀ ẹ bá mi dá sí i ẹgbẹ́ tó yẹ pé owó mi ni mo fi wọ plane nítorí ẹ̀ ìjọ́ 10 péré ni mo lò ní Nàìjíríà mo lọ́jọ́ 4 lọ́yọ̀ọ́ ìjọ́ 6 yòókù mo lò lẹ́kọ̀ọ́ mo dẹ̀ padà wá síbí bàbá dẹ̀ agree pẹ̀lú ẹ̀ gbogbo abúrọ́dà mi àsìkò náà láì gbogbo wọn tó wà London gbogbo wọn ni mo pé mo pa àwọn èèyàn gidi káàkiri àti mi kan wà níbi tó yẹ pé àjọ bẹ̀rẹ̀ ni bọ̀ máa dárúkọ àti ìdáyà Títí Aláyọ̀ àjọ bẹ̀rẹ̀ ni àti ẹnìkan ni ẹni tí mo sọ fún nílùú yìí ṣé mo pé wọ́n tún ti wèrè wọ́n ti bọ̀ wọ àti yẹn lára títí àti yẹn Ọlọ́run ló mọ̀ bóyá bọ̀bọ́ yẹn bóyá lọ gba àṣẹ ńlẹ̀ tó lò fún gbogbo wọn ó ṣáà mú àwọn èèyàn gidigidi yẹn ó mú ọ kúrò wọ́n wá rò pẹ́gbẹ́ yẹn máa dàrú ìgbà tọ́rọ̀ wá ṣẹlẹ̀ lórí pé mo jáde mo fẹ́ defend ikú bàbá yèyé mo fẹ́ defend aya bàbá mi tó bá bú mi di sàárì bàbá ló bú mi wàláì táyà bá bú mi lábojú tó bá bú mi lábomú ikú ló bú mi sọ bí aláya mi dàkí sọ pé nóò ni táyà bá Ọ̀yọ́ bá ń nòrù kẹrẹ sí ẹ wọn bí ìyá ẹ̀dá lọ́yọ̀ọ́ ta ni ẹ wà ní ta ló ń jáyà bá níbo ìṣẹ̀báyẹ̀tọ̀ yóò kú omi ó lè kú omi ẹ̀ ń lú mi o bọ́ tí wà lọ́yọ̀ọ́ sì ń lọ bẹ́ẹ̀ ni mo dẹ̀ sọ mo dẹ̀ arrange adẹ̀bẹ̀rẹ̀ sí ní ṣe ẹgbẹ́ yìí lọ abẹ̀rẹ̀ sí ní ṣe ẹgbẹ́ yìí lọ pẹ̀lú àǹtí mi yìí ìgbà tá a bẹ̀rẹ̀ náwó tá a fẹ́ ṣe anniversary 2nd year níbí báyìí wọ́n ti kọ́kọ́ kó wàhálà bá wa lóòótọ́ wọ́n dáwó gbogbo náà dáwó ibi tọ́lọ́hún téyàn ò sí Ọlọ́run wà ń bẹ̀ o every one of them ló dáwó ó wá ya ó kàn yí lẹ́ẹ̀kan náà ni thank you founder ni èmi ni mo dẹ̀ wá dégbẹ́lẹ̀ tán ó kàn yí lẹ́ẹ̀kan náà ni a fẹ́ ṣe anniversary ni wàhálà bẹ̀rẹ̀ níbi tí wọ́n dìtẹ̀ dé gbogbo àjọ dáwó oúnjẹ wọ́n tún dá sí oúnjẹ wọn lọ́tọ̀ owó tá a dẹ̀jọ́ dá èmi àtàntì yìí àti brọ́dà mi kan òun lè má láì kìkì ń dárúkọ ẹ̀ àwa mẹ́ta péré la ṣe wàhálà ẹ̀ àwọn yòókù gbìyìn Baltimore Virginia náà wà New York àwọn wá káàkiri láti California mo appreciate ẹ̀ gbogbo tó wá ń jọ yẹn bọ̀ ọ̀tẹ̀ náà fi wá brọ́dà mi òkè dára mo rí ẹ thank you lára àwọn tájọ bẹ̀rẹ̀ nìyẹn ọ̀tẹ̀ náà fi wá lẹ́yìn yẹn kí ló wá dé ẹ wá rí i pé nǹkan kékeré ṣẹlẹ̀ kàkà tó yẹ kẹ́ ẹ farabalẹ̀ pé bóyá ààrẹ bẹ́ẹ̀ mistake ni o bẹ́ẹ̀ mi ṣe mistake o ẹ wá bọ́bẹ̀ wá lọ ṣépè fún yàrá ìyá bàbá yìí èpè tẹ́ sẹ́yìn ò lè mú mi nítorí òwú èpè tẹ́ sẹ́yìn jẹ nìyẹn ó di àdúrà fún mi ni o ire tún wọlé dé kí ló dé tó wá jẹ́ yí pé kí ló dé kí ló máa ń ṣe àwa ọmọ Yorùbá kí ló dé tó yẹ pé téèyàn bá dájọ́ lé àwa yìí náà la máa bàjẹ́ kí ló dé tó yẹ pé téèyàn kan bá ṣe olórí nìkan ẹ máa fẹ́ mú wálẹ̀ àwa yìí náà la máa bàjẹ́ ẹ wá ń sọ kiri ẹlẹ́mi ò ń ṣọmọ Ọ̀yọ́ ṣé yàrá yà yín lọmọ Ọ̀yọ́ ni àmọ́ nínú yín tó yẹ pé ẹlòmíì ẹsẹ̀ kan ní Òkè Ògùn ẹsẹ̀ kan Àtìbà tèmi ò ṣe ẹsẹ̀ méjèèjì orí báyìí náà fi sùn ìyá mi àti bàbá mi wọ́n forí wọn sọlẹ̀ ni ọmọ Gbádégẹṣin Bello níyá mi Gbádégẹṣin Bello lọ́yọ̀ọ́ lé Ọ̀yọ́ máa láàfin òjò pàṣẹ kẹrẹ ọmọ Àtìbà èmi ò ṣe dìdìrín o
èmi ò dẹ̀ ń ṣọ̀dẹ̀ tó ti yé yín gbogbo èpè tẹ́ lọ ṣẹ́ fún mi ní gbogbo péjì tẹ́ ti ṣẹ́ gbogbo ẹ̀ máa yí bírí ó máa yí bá yín láṣẹ tèdùbàrè gbogbo ẹni tó bá gbà mí gbọ́ ọlọ́run á máa fire fún yín nítorí pé mo mọ̀ pé mo ń sọ̀rọ̀ to the best of my knowledge èmi kú ọ̀nà ọmọ akínní mi kò sírú ogun náà láyé yìí mo ò ní dìtẹ̀ tó bá dìtẹ̀ mi ó máa jìyà gbẹ̀yìn ni tó bá dìtẹ̀ mi wàá rí gbẹ̀yìn ni gbogbo àwọn àǹtí mi alálùbáríkà tó wà káàkiri gbogbo ọmọ bàbá mi wà mí tí mi fẹ́ dárúkọ wọn wọ́n lé wọn nú ẹgbẹ́ yìí wọ́n fi ẹjọ́ wótò wọ́n fi bẹgbẹ́ jẹ́ ìwọ tí wọn ọmọ yálà yá ẹ òde ò fẹ́ gba ẹgbẹ́ mú mi lọ́wọ́ wọn ọmọ yá ẹ náà torí mo mọ̀ pé ó máa rí sọ́mọ yá ẹ ni èmi tí mo ṣe fáńdà tí mo lọ fi owó mi ra tíkẹ́ẹ̀tì lọ sí nàìjíríà ṣẹbẹ́yìn wà ń lu yìí ẹ̀yin ò ṣe dálẹ̀ ẹ̀yin ò ṣe dálẹ̀ ṣebí lu ilẹ̀ wà bọ́ ẹ̀ lè ṣe kankan ẹ ti wá rí pé kíní ẹ ti wá gbòòrò ó wá dúró mò ń wò ó alájà mi ni alájì òwò ni bó ṣe ṣéjọ́ èrè níjọ́ tá à ń ṣe anniversary ó ṣe báyìí ni tí ó bá ti pé mi fẹ́ bá tiẹ̀ jẹ́ máa gbé fídíò ẹ̀ jáde níbí bóyá ṣe tó wò rè àṣewèrè ẹ ti ní kò tó ń target ó dẹ̀ ṣe débi pé gbogbo wọn dẹ̀ gbà fún àwọn àti tí mi rí fín rí ó jẹ́ rí wọn fín mo rí wọn fín lóòótọ́ wàhálà mi ní parọ́ o mo rí àwọn àti yẹn fín lóòótọ́ mo bú wọn mo bú a lot of them nítorí pé wọn ò gbóòótọ́ ọ̀rọ̀ àǹtí mi yìí náà kẹ̀rẹ́ olóko àwọn wèrè wá àwọn wèrè tó kó náà ló dẹgbẹ́rú kí ni ààrẹ ṣe fún yín I gave 20,000 every week 50,000 every week nígbà míì ni mò ń fún wọn láì ṣe pé mo fẹ́ gbowó lórí ẹ̀ tí mo fẹ́ kí ìlú bàbá mi da ẹ jọ kí ni mo fi jẹ̀bi o ẹni tó bá gbọ́n ẹni tó bá ru ọ̀rọ̀ mi dáadáa wọ́n á rí i pé èmi ò ṣe oníkóbókóbó gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ èmi ti gbà pé àmúwọ́ ọlọ́run ni kò lè má wáyé bọ̀ kí oníkálukú wa lọ sógbà agbẹjẹmọ́wọ́ sẹ́ni pé mi ṣe ẹ̀mọ̀ páàrẹ̀ tèmi ò lójútì o ẹ̀yin lójútì tẹ́ ń kíp orúkọ yín orúkọ tèmi ti blow already ológo 5G ó ti blow kò síbi tó àti rí mi lágbàáyé but ẹni tó bá gbọ́n wọ́n mọ̀ pé Ààrẹ Almaroof mo mọ̀ nǹkan tí mò ń ṣe kí ló dé tó wá jẹ́ pé àwọn tó jẹ ẹbí àwọn tó jẹ nínú owó mi àwọn tó jẹ nínú ọlá mi àwọn tó jẹ nínú ogún mi wọ́n wá tún lọ ń takù mi gbogbo wọn tẹ́lẹ̀ kọ́mẹ̀tì wọn ṣẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ wọn sínú wa mọ́ o gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ mi tó wà ń bẹ̀ lẹ́nìí àwọn tó wà ní Canada wọ́n tó 8 àwọn tó wà ní London wà ń bẹ̀ mo ti rí kan ní wọn bí àbẹ̀sìbú náà láì ọmọ ọba ni ọmọ olóyè ni ọmọ àfáà ni àwọn tájọ wà nínú bí wà ń bẹ̀ wọ́n rò kó máa bàjẹ́ ni àwọn tọ̀yọ́ òkun ọ̀gbẹ́yìn gbogbo ẹ̀yin tọ̀yọ́ kọ́ mò ń bá wí ẹ má yẹ kó yí ọ̀rọ̀ mọ́ yín lára o gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ sìn akíkanjú ni yín Ọ̀yọ́ máa da ààrẹ ò ní sá o kábíyèsí mo kí yín mo kí gbogbo ayaba mo kí gbogbo àwọn ọmọọba mo kí bàbá mi kú bàbá yèlé lẹ́ẹ̀kan sí mo wá kí brother mi the one and only akéwùgbẹ̀rú mádùúgbẹ̀kọ akéwùgbà gold bàbá mi kò ní bàjẹ́ I remember myself Ààrẹ Almaroof Bọ́ba Gúnwà ọmọ ajílà lẹ́ẹ̀ṣọ́ ọmọ àfọjọ́ gbogbo dára bí egbin ìdóbògún ni mí ọmọ àfibọ́ṣọ pa ẹ mọ̀ ẹ wo ẹ bá mọ ẹ̀dẹ̀ àwọn tó ń kọ́mẹ̀ntì wo eré lẹ́lòmíì ẹ gbàgbé wọn ṣẹ́ni ẹ tó ń kọ́mẹ̀ntì yẹn tó ń ṣépè ń bí yẹn àwọn náà kọ̀ sí wàhálà ẹ gbàgbé wọn gbogbo ẹni tó bá búyàn bí tó ń ṣépè ń bí báyìí láì ṣe pé lórí ọ̀rọ̀ tí mò ń sọ lé lórí tẹ́ ń gbé ọ̀rọ̀ síbòmí ẹ̀ ní ṣoríire tó bá ti jẹ́ lórí ọ̀rọ̀ tèmi ń sọ ẹ má gbé ọ̀rọ̀ ọlọ́rọ̀ wá bí ẹ̀yin wèrè ṣé bí ẹ̀yin fẹ́ dá wàhálà lẹ́ẹ̀ náà ni Ọlọ́run nígbà fún gbogbo ibi tẹ́ ti ń bú mi mo dúpẹ́ ẹ tún gbé ààrẹ sókè ni ọmọ Àtìbà ni mí o ọmọ Ọ̀yọ́ Aláàfin mi ò sọ máa lé o ìwọ bàbá tó o ṣépè èpè yẹn máa rí bẹ́ẹ̀ fọ́mọ ẹ ó ti dàṣẹ èpè yẹn máa rí bẹ́ẹ̀ fáyà ẹ èpè yẹn máa rí bẹ́ẹ̀ fọ́mọ ọmọ ẹ èpè yẹn máa rí bẹ́ẹ̀ fún gbogbo òdílé ẹ gbogbo èpè tẹ́ ẹ ṣẹ́ fún èmi lórí gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ṣépè
tiyín ló máa jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè Maryland Baltimore tẹ́ ẹ ń bú mi káàkiri èpè yẹn orí ìyálàyà yín ló máa jẹ́ ẹ̀yin ò ṣe fojú hàn ẹ̀yin olórí burúkú ẹ̀ pé bí ẹ máa gbé borù fún ìyàwó mi gbàtọ́rọ̀ díẹ̀ ẹ̀ máa lè pé kí ló sọ okay so ẹ lè ṣoríire pẹ̀lú ẹ wá ń bá mi ẹ̀ ń bú mi káàkiri ok inú mi dùn gan mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ mo dúpẹ́ mo dẹ̀ kí kábíyèsí jẹ́ kí n fi eléyìí last thing mo kí kábíyèsí aláàfin ọba Lámídì Adéyẹmí tèrè aláàfin ò mà ṣe rí fín gbogbo arọ́bà fín aláàfin ò ṣe rí fín ikú bàbá yẹn yóò ṣe rí fín aláàfin ò ṣe rí fín ẹ jẹ́ ká bọ̀wọ̀ gbogbo àwọn olórí wa ẹ jẹ́ ká bọ̀wọ̀ fún ìyá wa ẹ jẹ́ ká bọ̀wọ̀ fọ́mọ wa gbogbo ẹ̀yin tọkọtìyàwó ń bí Ọlọ́run ní dalẹ̀ yín rú ẹ̀yin ọ̀rẹ́ ẹ ṣọ́ra fọ́rẹ́ ẹ ṣọ́ra fún ọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ sọ gbogbo wa la máa ṣoríire o in as much tí Ààrẹ Almaroof bá ti ní búburú síyàn wọ́n ràn mí lọ́wọ́ ìlú yìí èmi náà ràn yàn lọ́wọ́ oríire máa jẹ́ tẹnìkọ̀ọ̀kan nu wa o I remain myself Ààrẹ Almaroof Bọ́bagúnwà ọmọ Ọ̀yọ́ lèmi o èmi ò ń ṣe ọmọ àlè o ọmọ Ọ̀yọ́ Aláàfin ni mi ẹ ṣé gan I love you all mo love gbogbo yín gan ẹ ṣé gan God bless you àtẹ̀ǹtẹ̀ bú wa àtẹ̀ǹtẹ̀ yìn wa gbogbo yín la kí ó dàbọ̀ ire o.